Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. ọ̀rọ̀ tí mo fẹ́ ká sọ kì í ṣe ọ̀rọ̀ tí a lè sọ níbi táyé wà. It's about my marriage. What about it? Mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi àti Fọláṣadé for the past few months. Our marriage is becoming very, very boring. Boring? Yes. Ẹ̀yin méjèèjì ẹ ti discuss ẹ̀yin méjèèjì. Have you talked about it? Rárá o. Ìwọ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní bóun mẹ́ni tí Fọláṣadé jẹ́, báwo mo ṣe fẹ́ sọ fún pé marriage wa wà boring. Ìwọ náà mẹ́ni tó jẹ́ wọn máa gbà sódì ni, ó máa rò pé bí mo ti lójú ń ta ni. Èmi kéde rí. I don't cheat. Ìwọ náà mọ̀ mi dáadáa. Mi sẹ́lómi tó lè wọ̀ mí lójú àfi jáde. Dọ́kí. Èmi náà rí bẹ́ẹ̀ obìnrin kankan yàtọ̀ sí àwọn yìí kò lè wọ̀ ẹ́ lójú. Ó dà ń pò ó understand nǹkan tí mò ń sọ ṣá. It's so bad and ó bad tó yẹ pé even me ti lè rántí the last time tí Ọlárìnwájú kiss mi èmi ìyàwó ẹ̀. Mo ní yóò kiss me, in fact mo láti máa lọ gbóhùn mo tún fi mo fẹ́ lè máa béèrè pé ṣé ẹnu mi ń rùn lọ́wọ́ àwọn ọmọ mi ni. Ọ̀rẹ́, you don't get it. Ṣó mọ̀ pé ibi tó tún fún mi consign dé o feel pé èmi mò ń exaggerate. Mo tún wo kí ló ń pè kí ni advert kan ní television tó ń ṣe ìpolówó perfume kan pé girl yẹn lo perfume yẹn bó ṣe lo perfume yẹn bó ṣe rìn bọ́ta àwọn ọkùnrin bá ṣùrùbọ̀ náà bá ń gba nọ́mbà ẹ̀ lèmi náà bá lọ ra the same perfume o ni mo bá fi sára. Ọ̀rẹ́ tí mo fi lo perfume yìí tán Ọlárìnwájú òwò ojú mi. Fẹ́mi nígbà yẹn bó ṣe ń fi àmàlà sí mi lẹ́nu ló ṣe ń fi sausage sí mi lẹ́nu. Máa jẹ breakfast, máa jẹ brunch, máa jẹ lunch, a tún wá top ẹ̀ pẹ̀lú èso. You know, bí gbogbo ilé náà ṣe ń ṣẹlẹ̀ dinner àti rẹ́jì lórí table tí wọ́n máa gbóná báyìí, my favourite every time. But it doesn't happen anymore. Ṣadé ti change gan. A ní Lanre ti change kó dẹ̀ máa wá wo ìgbà tí èmi àti ẹ̀ fi ń date yẹn kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń bímọ tó bá rí bí Lanre ṣe máa ń gbé mi gẹ́gẹ́. In fact at some point kò fẹ́ lè ní kí n má gbẹ́sẹ̀ mi pé kóun bá mi gbé ni kí tó ṣe ló ti sọ pẹ̀lẹ́ kí tó ní omi ló ti gbé wá.
ṣoṣo pé method yìí máa work ṣá. o dẹ̀ sọ pé yẹn máa work tí máa ṣe bẹ́ẹ̀. ẹ̀gbọ́n máa work now. wọ́n wò pé a ti dàgbà pé bóyá ó lè máa. ìyẹn o àpò mi rẹ̀ gbọ́n excitement yẹn lè need. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà. My shoulder, my knee, my toe, my head, my shoulder, my knee, my toe, they all belong to you, Folashade. Yes. Hey, Folashade máa gbà nísìn. This is exactly like our first date. Yeah. Ó máa jókòó síbí. Èmi máa jókòó síbẹ̀ yẹn directly opposite. Màá máa wojú ẹ̀ bó ṣe ń kó oúnjẹ mi jẹ. Bó ṣe ń kó oúnjẹ mi jẹ. Yes. Kí ló tún kù náà? I have this. Yes! Yes! My head, my shoulder, my knee, my toe, they all belong to you, Folashade. Woo! Yes! Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Bàbá ń bẹ níbẹ̀, bàbá tí ò bá gbẹ̀rẹ̀, màmá náà ò gbẹ̀yìn, màmá kò fòṣì. Ẹ kúlé o. Ọlọ́wọ́ ṣíbí. Ẹ kúlé o. Ta ló wà nílé báyìí tí gbogbo ẹ̀dẹ̀ dákẹ́ bí eléyìí? Ha. Mọ́mí, ṣé oúnjẹ tí ẹ ní ẹ máa bá mi gbé wá láti ibi iṣẹ́ nìyí? Ó náà ló kú máa jẹ́ torí mọ́mí kulẹ̀ like mi gan, wọ́n love mi. Then èmi àti mọ́mí la kú like àṣàrò jù nílé so lọ́wọ́ á fi flẹ́rì sí gbogbo ẹ̀ báyìí. Yeah! Chicken! Chicken! Àtàsáró! Ilé ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. O ní ìṣe bẹ́ẹ̀ dé mi náà. No, èmi kọ́ mo ní. Àbí mọ́mí wò pé torí mo ti rù sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó wá ṣe chicken pé mi chicken àtàsáró mọ́mí thank you. Mọ́mí that's the best.
ẹ̀yin dípọ̀ alpha mo ẹ̀ṣẹ̀ délé sìn mo ẹ̀ṣẹ̀ délé sìn nígbà tí lẹ́tọ̀ àyìn ò dẹ̀ wá sí skul èmi dẹ̀ wò pé wò ó kémi kú máa lọlé kò fẹ́ wá fún lẹ́tọ̀ ni náà Dr. Lẹ́yẹ jojojojojojojo omi Dr. Lẹ́yẹ tí wọ́n ń kọ́ theatre history wọ́n ti dé test mo ń bọ̀ sínsìn mo ń bọ̀ sín ó ṣe gan ni èmi ní ń parẹ́ rẹ̀ jẹ́ mo yó mọ́mí ẹ ṣé o. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. I love my darling. My darling love me. No circumstances can change. Ilé ṣe wá rùn bẹ́ẹ̀ ni pé kúkú sílé báyìí. Kò sí nǹkan tó máa bá ṣòro jẹ́lé ni. I love my darling. My darling love me. No circumstances can change my opinion. I love my darling. My darling love me. No circumstances can change my opinion. Baby, mo fẹ́ kí ló ń ṣe ẹ́ gan? Baby, mo fẹ́ fún ẹ ní flower, you know, to mo fẹ́ sọ fún ẹ pé mo love ẹ bí mo ṣe love ẹ láti day one. Da da da. Come in, baby. Come in. Come in. Come in. What's this? Oh! Yes, baby. Seriously? Yes, baby. Yeah, just step on it. You see how step on it? Oh my God. Yes, baby. Larry. Yes. Hold this for me. For you, baby. Everything. Oh, thank you, darling. Thank you. Olajade, oh, kiss me. It's been so long. Larry. Oh, mọ̀ pé ìfẹ́ tí mo ní sí ẹ kò láfiwé rárá. Thank you. I love you so much, Thank you. darling. I love you too. I love you. Yes. All for you, my love. Oh. Yes. Oh, my baby. No. Don't. I will do that. You know, this is just exactly the first date to her. That's true, Larry. O kò jẹ́ kí n rántí ẹ̀ ń sìn ní bí first date wa ṣe rí gan rẹ̀. Yes. You know, gbogbo nǹkan tó get àfi ṣe first date wa ń gbà yẹn gbogbo ẹ̀ náà ni mo get. You know, and that's why mo ṣe ní kò tètè dé láti ibi iṣẹ́. Exactly like we used to have it. Yeah. Yes. O kò tẹ̀ pé ilé ìyá tó ń sìn mo tún add àwọn little flair sí, you know. Mo fẹ́ ká jayé old school ní new school. So I especially call this one a special chicken
addition. Oh, addition. that's Yes. nice. Yeah. So they can go farabalẹ̀ wá. Wá ṣe ilé. That's for you to show you the chick. Ìgbà mi. Ṣé mi gbé chicken jáde láti inú kitchen ni? Jọ, sweetheart. 1 minute. I guess there's a mix up somewhere. When I go feel it, kitchen wa gbé empty plate wa. Mo ń bọ̀. Ẹgbà mi. Kó mi máa rí bẹ́ẹ̀. Ẹ bọ̀ kí ló wá ṣẹlẹ̀ sí kíní gbó? Okay, don't let this spoil the mood. In the meantime, this is Asaro 11 ni mo package síbi mo fẹ́ kó fi chicken yẹn ṣe support tẹ́lẹ̀ ni. But now, while I go and do something else with the chicken, you can just start this again. No, nothing. Magic. Good. No, baby, Moko, kilo. No, I brought these things here myself. Èmi ló kó wá náà, èmi nìkan ló dé. Kí ni gbogbo rubbish yìí now? Ṣé o ń tọrọ ẹni o rò pé o ń tọrọ mi ni? Láre, jọ irú April Fool wo lè rí ní May? It's funny, àbí? Ó yẹ kó máa rẹ́rìn. Mo mọ̀ pé o ẹ̀ kàn fẹ́ kí inú mi dùn. If not, irú gbogbo rubbish wo rè? Láre, o ń ṣe comedy nìyẹn o. Ìwọ jẹun tán, o wá gbé empty plate sílẹ̀, kémi wá wò àbí? O wá fi pọ́n mi lójú, o fẹ́ fi máa insult mi àbí? Baby mi. Jọ kó ṣì lẹ́nu fún mi jọ, wá tí ọ̀rọ̀ fi mí lẹ̀ kí n rọra wọlé. Baby. Ẹ kúlé o. Alpha bro. Hey, beautiful sister. Báwo ni school? Brother Jai, báwo ni school? Ẹ káàbọ̀ sà. Yes sir. Ẹ káàbọ̀ sà. Ẹjọ́ Junior. Sá? Nígbà tí mo pè é pé o wálé lọ́sàn-án yẹn, o ṣọ́bù rẹ̀ wálé. Daddy, mo ti sọ fún yín náà. Mo ní pé school mi nọ̀sẹ̀ gan mi ò lè máa wálé anyhow. Ẹ̀yin náà mọ̀. I can't be going and be coming back the same day. Ta ló wá wálé lọ́sàn-án ìdẹ́ náà? Àbí ṣé mò ń lálàá ni? Daddy, dẹ̀sán nǹkan tó ṣẹlẹ̀, ṣé ẹ̀ ń wá nǹkan kan ni àbí ẹ kàn ń béèrè pé ta ló wálé lọ́sàn-án ọ̀sán? No, ẹ má wọlé ẹ wò ó jẹ tí wọ́n fẹ́ ti bring me back school. Bẹ́ẹ̀ Jai, how was school too? But what? Ṣá ti wà lórí ọ̀rọ̀ kìíní náà àbí? Ṣé o dẹ̀ sọ pé o wálé? Mo ti rántí Daddy. Pé. Mo rántí mo wá sílé briefly. Okay, o ti sọ yẹn tẹ́lẹ̀. Daddy, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ mọ́mí o. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣé bí mo ṣe délé báyìí? Ẹ̀mẹ́ kí mo ti sọ fún mọ́mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n jẹ mí ní special treat kan. Wọ́n wá nígbà máa bá mi ra oúnjẹ bọ̀ láti bí iṣẹ́ lọ́sàn-án. Ṣé bí mo ṣe délé báyìí tí mo jókòó briefly? Mo bá gbóhùn kìíní yẹn. Mo bá gbóhùn ẹwà sí ibi. Ṣé ní tí mo ṣì báyìí? Mo bá rí Asaro 11 ṣẹ̀ṣẹ̀ dúṣì mi Daddy. Mọ́mí ó wá like mi gan. Ó pẹ́pẹ́. Mọ́mí tó wá fi flẹ́rì sí. Mo ṣe kọ́kọ́ gbé base kan nìyẹn. Mo ti gbé base kejì. Mo bá wẹ́gbẹ́ mi. Mo bá rí under plate. Tí mo ṣe ṣì báyìí, ó ní bílù kan tí mo rí bẹ́ẹ̀. Jùmọ̀kẹ́? Chicken. Daddy, tí mo rí chicken yẹn báyìí, mo máa ń jáde wá. Ni mo ya ni mo ń jẹun Daddy kí ni ẹ dùn gan. Ṣé bó ṣe pè mí nìyẹn kó tẹ̀ tó wá pè mí tí mo jẹun lọ́wọ́ báyìí. Mo tẹ̀ fẹ́ wá mu juice yẹn sí torí juice yẹn ti ń wọ́ mi lójú. That's it. Daddy ẹ jẹun pa. How enough of this? Junior. Sir. Ìwọ jẹ chicken briefly. Asaro 12 tí mo ṣe ìwọ jẹ briefly ni. Ó wá kù díẹ̀ kó mu juice ní wàá pè ẹ́ ní school. Daddy èmi ò tí ì parí o
I will kill you today. Daddy. Daddy. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Kò jẹ́ kí n máa bínú sí bàbá ẹ̀ unnecessarily ni láì mọ̀ pé wọ́n gangan ni ọ̀dádá tó ń da gbogbo ẹ̀rù kò dáa náà. ẹ má bínú iṣu ní kí n ṣe mí náà ètò yẹn náà dẹ̀ sọ fún mi pé ẹ máa ra oúnjẹ fún mi lọ́sàn-án náà lèmi náà ṣe ní pé ókè o kémi náà kọ́ tiẹ̀ jẹun ẹ má bínú ẹ jọ. èṣù náà ni èṣù ló tàn ẹ́ kó lọ jẹ àsáró ẹlẹ́mìí méjìlá tí bàbá ẹ̀ ṣe fún mi kí ló dé tí èṣù ò tàn ẹ́ kó lọ jẹ iṣu tútù tí mo nínú kitchen àbí kó tiẹ̀ mú tiẹ̀ kó sè é èṣù wá tún ẹ lọ jẹ àsáró tí ọkọ mi tó ṣe specially for me with love. Junior kò dáa ojú kòkòrò nìyẹn. It was a mistake now mo ṣáà lè jẹ iṣu tútù mọ́mí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ní ṣùgbọ́n ṣùgbọ́n pé dádì àti mọ́mí wọ́n lọ fún vacation o dé so anything wọ́n wá nípa àwọn ò ní di bonding nígbà àwọn máa fi wálẹ̀ sílé. Bọ̀ Junior ṣé nǹkan tó wá jẹ́ kó rí máa fọwọ́ nìyẹn ọkọ àti ìyàwó fẹ́ lọ ṣe vacation ṣe wọ́n fẹ́ lọ ní a long time together ni ṣé nǹkan tó ń fọwọ́ lórí nìyẹn Junior jọ torí Ọlọ́run má ti pè mí fún nǹkan báyìí mọ́. máa bí àwọn nìkan lá máa wà nílé ṣe ilé understand nǹkan tí mo ṣáà ti sọ báyìí. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀. Good morning, my brother. Good morning. Màmá kò fò Good morning. Good morning. Yeah, thank you. That's super. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọtọ. Thank you. All right, thank you. Baby, èyí wà lẹ́ni kò sí nǹkan. This place is nice. It's not a small something. Hey, wọ́n tún fún wa lómi. Abẹ́ni, complimentary kidney every morning. Yeah. Are you for real? Hey, if it, hey, this is lovely. In fact, sweetheart, Ṣùnké, ibi yìí ó make sense gan. In fact, you need láti travel out more for vacation. Ṣùgbọ́n pé nǹkan tó tiẹ̀ jọ mí lójú ń bì ní free wifi tí wọ́n lò ń bì. Ṣùgbọ́n tákù bèbí ní báyìí tó bá lọ́sìn àgádágodo ńlá ló máa fi ti wifi wọn. The moment this phone ẹ bá ti search báyìí tó rí wifi báyìí password ló máa tẹ̀lé. Oníbìlì pé mo ní hospital tí mo wà wifi wa password ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kékeré o kì í dẹ̀ ṣe nọ́mbà kékeré sentence ló máa fi ṣe password bí for doctors and nurses only password yẹn o. Ṣé lórí wifi tá à ń sọ yìí náà ni? I'm telling you. Anyway, ibi yìí nice gan. Yeah, baby. Àti débi yìí náà, oya just snap. Mo ní láti upload pictures as in àwọn èèyàn ní láti mọ̀ pé àwọn aládùn wọn ti wá fún vacation. Ìyá aládùn ẹ ṣe fi lé ilé náà sí fi lé ilé náà. Kí ló dé? Èmi máa ti check in kò ní post mo ti check in mo kàn check in lásán ni. Ẹ bọ́ mo rò bí a sọ pé kakọ̀jọ wà ń bí àwọn méjì nìkan anybody máa tiẹ̀ mọ̀ máa no disturbance social media and all that. Ó ṣàbọ̀sà pé kó máa ti ṣe gbogbo wàhálà posting yìí. Kò ní blog mo kàn fẹ́ ní sórí fọ́ọ̀mù mo kàn check in ni that's all. Fọláṣadé ṣé bá tiẹ̀ gbà pé tá bá tiẹ̀ débi a máa pa fóònù wa ká lè gbádùn ara wa dáadáa ayé tí mo tá bá fi ṣe ká máa ṣe fúnra wa. Orí yẹn sọ ìyá jẹ́ kí n pa fóònù. Àwọn ti pa tèmi látẹ̀kùn sí báyìí ṣe bẹ̀rẹ̀ sí. Oya now so ìwọlá. Ibo ni kí ti bẹ̀rẹ̀ wá. Anywhere wọ́n ló ní mi holiday. Ṣé ó dà fún? Ìyẹn ó dà fún kankan. Mo bá rí sẹ́kún mi mọ́. Hello? Fẹ́mi? Fẹ́mi kẹ̀? Baby, wọ́n ní Fẹ́mi wá reception ó ń bèrè mi sálẹ̀. Fẹ́mi ti wo? Fẹ́mi àbúrò mi náà ni ọkùn Fẹ́mi. Báwo ló ń kú Fẹ́mi ṣe mọ̀ pa wà ń bíbá?
it beats me mi ọ̀rọ̀ mo ṣáà. má sọ yẹn fún mi má sọ yẹn fún mi ṣé ìṣàbúrò tèmi ni tí tó máa fi mọ̀ àbí mi mo sọ fún wọn kí ni gan ká má tẹ̀lé sọ nǹkan àṣírí fúnra wa is it not supposed to be private o dẹ̀ lọ sọ fún gbogbo yẹn o lọ sọ fún gbogbo family pa wà ń bì báyìí mi like ẹ o mi like ẹ. báwo mo ṣe fẹ́ sọ fún family bí àwọn àbí màmá parọ́ fún ẹgbẹ́ mi sọ fún wọn. mi believe ẹ nǹkan àṣírí tó bá yà wà ní kò fẹ́ ká bond ṣé bá ṣe fẹ́ bond náà rè. adé mi kan sẹ mi sọ kankan fún anybody ṣe. hello sọ fún pé mo ti wọ pé mo ń bọ̀ wá bá ní reception sí yes no màá lọ bá ó máa sọ fún mi bó ṣe mọ̀. bẹ́ẹ̀ni àjọ ń lọ ni o rò pé wọn nìkan ló fẹ́ mọ̀ àjọ máa dé bẹ́ẹ̀. dọ́kì and the sweet Mrs. Adu. ẹ̀gbọ́n ọ̀gá òṣì ẹ̀wọ̀n lágbára. ọ̀hún Fẹ́mi ṣe wà pa ṣá. mo wà pa mo kàn wà ládùúgbò náà ní nǹkan rí à àwọn tèmi ò kíkọ yọjú sẹ́yìn tèmi pé báwo ló ṣe ń lọ. ẹ ṣe gan-an ẹ ṣe báwo lè ṣe. pẹ̀lẹ́ Fẹ́mi tó bá bèrè nǹkan lọ́wọ́ náà tó bá bèrè lọ́wọ́ yẹn sí a tó máa ṣàlàyé fún ọ tó máa ṣàlàyé sí àlejò ló parí nǹkan tí a bẹ̀rẹ̀ lókè so wà á kó dùbọ̀ lọ́wọ́ ẹgbẹ́ tí wà á kí wa. ọgùn Fẹ́mi inú mi dùn gan láti rí yín o. inú mi náà dùn. pẹ̀lẹ́ ọgá bàbá ọgùn Fẹ́mi ṣe wà pa báwo wà ní iṣẹ́ ń lọ. ó lọ iṣẹ́ ń lọ. in fact anytime tí bá ti rí yín iṣẹ́ ni mi máa ń dùn gan-an ni. àbúrò mi ní ẹ̀ náà ẹ̀ máa ń dùn lọ. èmi náà mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ọmọ kan láà ẹ̀gbọ́n ṣé ẹ̀ ń lé mi ni. rárá ilé ẹ bá wo àbúrò mi máa lé àbúrò mi kúrò. ẹ mọ̀ káwa náà lọ́ọ̀bù ẹ mọ̀ kan tá a bá délé àwa pè ń kẹ́ wá kí wa ní gbẹ̀sẹ̀. Fẹ́mi o tún máa lọ. èyí àkọ́kọ́ adé wo mi kò tiẹ̀ dúró kò tiẹ̀ ṣe 1 or 2 ká tiẹ̀ fi step down but now that you want to go. mo really sọ pé mo ti. táwa ti délé àwọn máa ṣe gbogbo ẹ pẹ́sẹ̀pẹ́sẹ̀ àlẹ́ mọ̀. tó bá ní ká tiẹ̀ tí wàá ní kí n mú ẹbí kíláàsì báyìí. ó dàbọ̀. Baby. You don't want to leave me with the day, right? But, Shonke, I'm still surprised. As in, dúró náà. Ṣó pé kò ṣe pé o sọ fún ẹni. Mi sọ fún ẹni. Mommy! Daddy! Junior! Ẹ fún mi lówó, mo ní 300 naira. Mo fẹ́ fún ọlọ́kadà tó wá ń ta ẹ̀wọ̀ ònìyàn ó ń jó dé mi. Ẹ jọ̀ọ́ ẹ fún mi 300 naira. Ìwọ gbọ́kadà débí? Mo gbọ́kadà débí ni ẹ dáhùn. Junior. Sir. Junior. Oya. Láàrin. O ṣó pé o sọ fún anybody pa wà ń bí báyìí. Sọ fún anybody, ṣé mi ń ṣọmọ kékeré náà. Bíra Fẹ́mi kókó wá, ìsìn Junior tún wá. I didn't tell anybody, trust me. Miss. Kí ló ṣẹlẹ̀? Daddy. Kí ló wá kiri bá lọ́sọ̀rọ̀ pa wà ń bí? Kò dá nǹkan tẹ́ ẹ ṣe o mo pe fóònù yín ó ti wà sí job mo pe fóònù tí mọ́mí náà ó ti wà sí job ọ̀pọ̀lọpọ̀ mọ́mí tó post ẹ̀ sórí Facebook tán ní feeling relaxed at Carlton Gate Hotel Agodi Ìbàdàn mi ò bá ní mọ̀ pé ibi ilẹ̀ wà ẹ wá flẹ́njọ gbígbé ẹ̀ tẹ̀lé pé wà kò dá o. Fọláṣadé ṣe bó sọ pé òní kó sórí Facebook ni. Mi ò post ẹ. ẹ ní dàtí post ẹ now all you just need to do is kẹ́ enable location yín lórí fóònù yín pam. I guess where you are. Mi ò mọ̀ ìgbà tó dẹ̀ ní check-in Carlton Gate ó dẹ̀ ní visiting àbí relax èmi dẹ̀ click on relax èmi mọ̀ kó máa padà upload sórí page mi mọ̀ má bínú. Gbogbo iṣẹ́ mi ń sin báyìí wọ́n á ti rí pé mò ń parọ́ èmi tí mo sọ fún wọn pé mo ní family emergency pé ara màmá ò lè grandma pé a fẹ́ lọ wò wọ́n á rí i pé feeling relaxed at Carlton Gate Hotel. Kí ló dé báyìí nísìn? Daddy. Kí ni? Ẹ wo mo ní ìdòwò mo fẹ́ ráwè. Èló ló need? 5,000 naira. Ṣé ẹ máa wo ṣé 5,000 naira mo ní láti ràwé yẹn ṣinṣin or else mi ní wọ class at all. So ní báírò bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ mo ní báírò. Ìwé ńkọ́? Mo ní. Ó yá mo wá. Ẹ gbà. Ṣé gbé má bínú. 5,000 ẹnìyẹn kó ná dáadáa o. Daddy báàgì lọ́wọ́ mi yọ. n ò lè gba ilé náà ilé ìlú lè ṣiṣẹ́ Daddy ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ fi relax at Carlton Gate Hotel. Má fọkàn mi mọ́ sẹ́. Wọ́n tó mọ condition tẹ́yìn wà
látẹ̀kan ẹ̀kọ́ kó mi mọ irú kí n tó ń wọ́n mi ẹ̀yin náà wà lọ pa fún yín kò dáa o bẹ́ẹ̀ ni òṣì sọ́hùn kò dáa o ṣé ìṣe hòtẹ́ẹ̀lì ilé yìí tẹ̀ ẹ̀rọ flẹ́ńjọ wọ̀ ní 24 hours light tẹ̀ ẹ wá pa fún yín ẹ wá ní pé kémi àwọn kíkájẹ wá ṣe kinní. mo ti send ẹ sí àkáǹtì ẹ. mo ẹ̀ṣẹ̀ rí sìn. ó yá máa lọ. I love you. ẹ ṣe gan. Daddy, mommy. Hello. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o